Ẹ kálẹ́ o gbogbo àwa mùsùlùmí, àwa nìkan ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ ní bínú sí mi ni o, mo fẹ́ sọ ọ̀rọ̀ kan. Gbogbo mùsùlùmí ayé tí fídíò mi bá rìn dé ọ̀dọ̀ yín, ẹ má fojú aláìgbàgbọ́, ẹ má fi wò mí o, ẹ sì má fojú aláìmọ̀kan, ẹ má fi wò mí. Mo fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí látara wípé ó ta mí lára, torí kí n tá à ń sọ yìí ó kángun sí mi lọ́dọ̀. Mo sì mọ̀ pé Ọlọ́run ọba onímọ̀ ìyàṣà òní, ó lè ṣàkọọ́lẹ̀ sínú ohun tí mo fẹ́ sọ yìí, ó lè ṣàkọọ́lẹ̀ sínú Kùránì. Bẹ́ẹ̀ ni, wípé báyìí ni ká ṣe máa ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó ń ṣe ọlá bó ṣe òun, ó tún lè sọ pé ohun tó ń kọ sínú Kùránì yẹn, òun ò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kò sẹ́ni tó lè mí lọ́wọ́ o. Kí lọ̀rọ̀ tá à ń sọ yìí? Mo fẹ́ rọ gbogbo àwa Muslim pé tí òkú wa bá ti kú, bá ṣe máa ń sáré rí wọn bọlẹ̀ yẹn. Bí a òkú kú láàárọ̀, a sọ pé aago 4, ìgbà míì gan aago 2, ta máa ń sáré kí wọn bọnú lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwa mùsùlùmí ká stop ẹ̀. Ìsmọ́rọ̀ lẹ́sìn pa àwa là ń pa àwọn mùsọ̀fà àwọn òkú wa fún ara wa. Àwọn òkú kan wà tá à ń sáré rí wọn bọlẹ̀, tẹ́gbẹ́ tó bá ti kú láàárọ̀ tá ti rí pé wọn ò mímọ́, a máa sáré lọ sin wọn. Àwọn òkú kan wà tí wọ́n ń jí lẹ́yìn ọjọ́ 3, ìmíì ń jí ní ọjọ́ 2. Mo mọ tí mò ń sọ o, torí a máa rá àwọn kan tó máa lórí mi ò pé mo mọ nǹkan tí mò ń sọ, mo mọ reason tí mo fi sọ tí mo sọ jáde yìí lẹ́nu. Èmi náà kí wú o, ẹ má fojú aláìmọ̀kan wò mí, mo mọ̀ pé bá ṣe bá láyé nìyẹn, ṣó ti yé, ó sì lẹ́rìí. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Àwọn òkú kan wà tí ẹgbẹ́ tó bá ti kú, wọ́n ń padà jí níjọ́ 2, míì ń jí ní ọjọ́ 3. Ẹ jẹ́ ká gbóṣùbà fún àwọn Kírísítẹ́nì tí wọ́n máa ń fi òkú lára balẹ̀ díẹ̀ o. Ọ̀pọ̀ nínú àwọn tó ń gbé lọ mọ́ṣúárì nǹkan kan. Eléyìí tí mò ń sọ ẹ mọ̀ ìdí tí mo fi ń sọ o. Tàbá wá rẹ́ni tó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi kí n sọ reason, máa padà sọ, ṣùgbọ́n kì í ṣe nínú fídíò yìí. Àwa Mùsùlùmí, ọ̀pọ̀ nínú àwọn òkú wa tá à ń sin, àwa là ń pa wọ́n o. Ìmíì ń kú lóòótọ́ tá ti announce pé kò sẹ́mi mọ́ lára ẹ̀mí ti bọ́lá, ṣùgbọ́n tẹ́ Ọlọ́run máa ń dẹ́mi padà sí wọn lára láàrin ibi ọjọ́ 2. Ṣùgbọ́n a ti máa ń yára kí òkú bọnú ilẹ̀ ẹlẹ́jù. Ẹ jẹ́ ká ní sùúrù, ẹ jọ̀ọ́. Àwọn òkú wa bá ṣe ń sáré sin wọ́n yẹn, ó kù díẹ̀ káàtó. Tó kú wa bá kú ní àárọ̀, ẹ jẹ́ ká máa fún wọn di ìrọ̀lẹ́ ọjọ́ 2 kó tó di pa sin wọn, ọjọ́ 3 pàápàá. Tó bá yẹ pé torí irun rùn, ẹ jẹ́ ká wọ́gbọ́n tá a máa dá sí, ká tiẹ̀ máa fi retí pé òkú tó kú yìí Ọlọ́run lè jí padà sáyé. Ẹ má máa jẹ́ ká máa fi gbàgbọ́ wá sí pé nítorí pẹ̀mí ti bọ́ lára ẹ̀mí ò lè padà mọ́. Ọlọ́run máa ń dẹ́mi padà sára òkú tí ó padà wá jí. Mo mọ tí mò ń sọ o. Gbogbo àwa tí fídíò yìí bá kọ́ máa tó bá gba wájú wa kọjá, ẹ má fojú oníranú èèyàn wò mí. Ẹ má rò pé bóyá ó ń sọ̀rọ̀ akáyín, mò ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ìdí tí mo ní reason, mo ní reason. Torí mo lẹ́ni tó kú, tó jẹ́ èèyàn mi tímọ́tímọ́, tó jẹ́ pé bó ṣe kú, àfi ìlànà mùsùlùmí àti sáré rí bọlẹ̀. Ẹni yẹn dẹ̀ yọ sí mi lójú oorun, ó dẹ̀ sọ fún mi pé àwa la pa òun o, àwa la pa òun, nítorí pé aròbó òun kú ni òun padà jí, àmọ́ kò sí ọ̀nà àbáyọ mọ́, àwa la padà pa. Ẹni yẹn sọ bẹ́ẹ̀ fún mi, ló mú mi máa ṣe fídíò tí mò ń ṣe. Mo ti ní ìní sọ tẹ́lẹ̀, mo padà wá sọ báyìí. Ẹ jọ̀ọ́ gbogbo àwa mùsùlùmí ayé pátápátá, mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yóò lè múlẹ̀, kò lè múlẹ̀. Ṣùgbọ́n a máa ráwọn ìdílé kan tó máa ronú sọ̀rọ̀ tí mo sọ ìtẹ́gbẹ́ ńjọ́ tó kú bá ti kú ní kí àwọn nígbà kẹ́ tètè sin. Bóyá tá bá ṣe bẹ́ẹ̀, bóyá solution máa wà. Ire o.